Ẹ kú dédé àsìkò yìí èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé bó bá ṣe ń lọ nígboro ayé ńlá máa ń mú wá fún yín tí a kì í fẹ́ kí etí yín ó di sí tó bá ṣe ń lọ nígboro ayé o. Ẹ wá gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ lẹ́nu Ọmọ́tóyọ̀sí Adésànyà gẹ́gẹ́ bí ó ṣe tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sì tú àṣírí tó fa kùnkùndùn ọ̀rọ̀ jáde èèyàn ní agboolé àwọn òṣèré. Ó ní wípé òun mọ̀ wípé ní àsìkò kan ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn a máa torí Táíwò Hassan Ògògó láti wá máa ṣe tíátà ní àwọn àsìkò kan. Ó ní wípé nígbà tí òun darapọ̀ mọ́ eré ṣíṣe ní ọdún Fakakos ní ọdún 1993, ó ní wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá òun wípé ọkùnrin ni wọ́n, ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin tó mọ ohun tó ń ṣe lòun gbájúmọ́ iṣẹ́ tóun wá kọ́ àti àwọn eré tí òun bá wọn ṣe ní àsìkò ọ̀hún ni tó jẹ́ pé wọ́n ní owó àsìkò ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn àti ẹ̀ máa gbìyànjú láti wá darapọ̀ mọ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ tíátà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe tí wọ́n wá wọ́n bí kì í ṣe wípé wọ́n ní lọ́kàn láti máa bá àwọn ọ̀gá sùn ni. Ó ní ṣe wọ́n wípé àwọn kan máa ń sọ wípé àwọn ọ̀gá náà ni wọ́n máa ń bá àwọn obìnrin wọ́n máa ń bá wọn jọ ní àjọṣepọ̀ máa ń fi wọ́n fìdí gba róòlù. Ó ní wípé irọ́ pé kò rí bẹ́ẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìgangan fúnra ara wọn náà òun ni wọ́n máa ń fi ọpọlọ máa ṣe sọ́gà. Ó wá ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí wọ́n ní wípé ní ọdún 1993 tí òun darapọ̀ mọ́ wọn ní ọdún Fakakos, ó ní pé gbogbo ọkàn wọn àti gbogbo ẹ̀mí òun ni òun fi ṣiṣẹ́ náà ló fà á tí òun fi ṣe àṣeyọrí. Ó ní òun mọ àwọn kan tó jẹ́ wípé gbogbo ìgbà ni wọ́n fi máa ń fi ara tójú sọ fún ọ̀gá ẹ̀yìn Alhaji Táíwò Hassan Ògògó ọmọ Kúlódò. Ó wá ní wípé eléyìí gangan fúnra rẹ̀ náà pé ó tún ń tọ́ka sí bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń bu ẹnu àtẹ́ lu àwọn tí wọ́n jẹ́ ọkùnrin. Wọ́n ní kì í ṣe wípé àwọn ọkùnrin wọ́n ní onílé ní lọ́wọ́, bẹ́ẹ̀ náà ni àlejò wọ́n ní wípé àlejò dìsẹ́rù o. Lórí ọ̀rọ̀ yìí náà ló ti tún bẹ̀rẹ̀ sí ní fa kùnkùndùn ọ̀rọ̀ yọ níbi tí ó ti ń ṣe lálàyé wípé ṣé ẹ rí ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́ yìí, òun mọ nǹkan tí òun ń sọ lòun ṣe jáde tán wá kí òun wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ obìnrin àti òṣèré orí ìtàgé ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn a máa fi ojú farasọ fún Ògògó, Yínká Quadri pàápàá jùlọ ó ní àwọn ọdún Fakakos yẹn bíi Abbey Lanre Àràọ̀sán. Ṣùgbọ́n ó ní wípé ọ̀rọ̀ yìí gangan náà òun ló fà á tí òun fi tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí wọn sí gbòòrò ayé o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ni wọn tí wọ́n bá ti níbi mílíọ̀nù méjì ìyẹn 2 million lákàùnt. Ó ní wípé àwọn náà ti sọra wọn di gbajúgbajà nìyẹn tí wọn àwọn wúwo mọ̀ ṣe ìtòwù wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí wọ́n ní pé mákẹ́tà ló kó ọ̀pọ̀lọpọ̀ wọn wọ ìdí iṣẹ́ eré. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti fi ìdí àti ojú fi farasọ fún àwọn tí wọ́n bá jẹ́ ọ̀gá, ṣe mọ̀ wípé ẹni tí ó mú wọn wọ eré ṣíṣe gan náà kò sí kan tó fẹ́ ṣe ju pé kí ọ̀rọ̀ àgbà fọ́lọ́run kó sì mẹ́lò lọ, torí pé tí ó bá tó lọ jù ó ló ṣeé ṣe kí wọ́n blacklist ẹ̀ ju pé kí wọ́n mọ̀ pé ṣiṣẹ́ mọ́ tí wọ́n sọ fún gbogbo àwọn ará wọn pé ẹ ò gbọdọ̀ pé lágbẹ́já àbí tàmẹ̀dò ẹ ò gbọdọ̀ pé èèyàn sí iṣẹ́ ẹ̀yìn mọ́ o. Ó wá ní pé gbogbo ọdún tí òun lò náà ni wọ́n fi dúró gẹ́gẹ́ bí obìnrin tí ó mọ tó ṣe tí ẹnikẹ́ni ò sì kọ ẹnu àtẹ́ àbí bu ẹnu àtẹ́ tàbí bóun ṣe eré tí ó jẹ́ wípé yóò lòdì sí nǹkan tí àwọn jọ ń ṣe nínú eré lọ. Ó wá ní wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gangan náà ni wọ́n ní lọ́wọ́, kì í ṣe wípé àwọn ọkùnrin tí àwọn ènìyàn ń pariwo kiri pé àwọn ni wọ́n fi tí wọ́n fi lọ àwọn ọmọ yìí. Ó ní pé irọ́ o, tí ẹ bá mọ tí àwọn obìnrin fúnra wọn gan ń dá lára ẹ mọ̀ wípé eré sinimá àti tíátà ṣíṣe fún àwọn yìí wọ́n ti mú gba ọ̀nà míì lọ, yẹn ni pé wọ́n ti upgrade level. Eléyìí náà àti ọ̀rọ̀ púpọ̀ òun ni arábìnrin Tóyọ̀sí Adésànyà òun ló sọ nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn kan tí wọ́n jọ dá podcast kalẹ̀ láàrin ara wọn. Ló fi ń sọ wípé ní àti ọdún 1993 òun tó ń wà ní ọdún Fakakos tó jẹ́ pé Ògògó, Táíwò Hassan pẹ̀lú Yínká Quadri àti Abbey Lanre Àràọ̀sán ni wọ́n dá kalẹ̀ nírú àwọn nǹkan báyìí tí ń ṣẹlẹ̀. Kì í ṣe wípé bóyá wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ní ìsìn ni. Kò ní jù báyìí lọ fún ti sáà yìí, bá tó rí nǹkan míì.